lọ́sẹ̀ tí ó kọjá yìí ìlú Ọ̀fà nílé Ọlálọmí ọmọ Abíṣújó kọ àwọn ìjàkadì lóru Ọ̀fà. Ó mà pòun gbàlejò àwọn èèyàn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà o. Bẹ́ẹ̀ tún ni àwọn ìṣẹ̀lẹ̀ mánigbàgbé ó mà tún ṣẹlẹ̀ pàápàá láàrin àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW lórílẹ̀-èdè yìí, pàápàá àwọn ti ìpínlẹ̀ Èkó, tó sì jẹ́ wípé ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà Alhaji Najim Yasin ó ní wọ́n lọ bá ṣe ayẹyẹ tí ó fi di pé wàhálà ó tún fẹ́ ṣẹlẹ̀ níbi ayẹyẹ náà. Ẹ rántí wípé Alhaji Najim Yasin ó ti fìgbà kan jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW lórílẹ̀-èdè Nàìjíríà, ṣùgbọ́n lásìkò yìí bàbá náà ó ní alága ìgbìmọ̀ amájòbàjẹ́ Chairman Board of Trustee ti ẹgbẹ́ onímọ́tò NURTW lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣá o, ní ọ̀sẹ̀ tí ó kọjá ní Alhaji Najim Yasin ló pé ẹni 70 years, tó sì jẹ́ pé nítorí ayẹyẹ ọjọ́ ìbí tó lápẹẹrẹ ẹni kábíyèsí ọlọ́fà ti ìlú Ọ̀fà ọba Muftau Gbàdàmọ́sí Èṣùòyè ẹni kábíyèsí ẹni ó fi oyè Báṣọ̀run ìlú Ọ̀fà nínú fi dá Alhaji Najim Yasin lọ́lá, tó sì fi yèyé Báṣọ̀run Ọ̀fà tó fi dá ìyàwó ẹ̀ náà ní ọlá. Ṣá o, lára àwọn àlejò pàtàkì tí ó wà níbẹ̀ láti ilé ẹgbẹ́ onímọ́tò ní ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW lásìkò yìí tí ó súnmọ́ Alhaji Najim Yasin púpọ̀, Alhaji Musiliu Ayinde Akinsanya ẹni tí ó gbajúmọ̀ sí MC Olúọmọ, àti ẹni tó jẹ́ alága ẹgbẹ́ onímọ́tò NURTW ní ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Adékúnlé ẹni tí ó gbajúmọ̀ sí Sego, pẹ̀lú àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò káàkiri Nàìjíríà ni wọ́n wà níbẹ̀. Ṣá o, ṣé àgbà kì í wà àkórí ọmọ tuntun wọ́ làwọn Yorùbá máa ń sọ, nítorí àárín Sego àti MC Olúọmọ tí ò gúnrégé inú jẹ́ káwọn òbí káwọn kú fi àǹfààní náà ká fi parí ìjà náà, ṣùgbọ́n tó jẹ́ pé ìjà yìí ò máa parí, nítorí ní àsìkò tí wọ́n kọ́kọ́ kó wọn wọnú ilé láti lọ parí ìjà níṣe ni wọ́n máa ti ilẹ̀kùn mọ́ ọlọ́wọ̀ tó MC Olúọmọ tẹ́lẹ̀ táàrin wọn ti jọ dàrú tó sì ti di ọ̀tá gidigidi lásìkò yìí. Alhaji Abdulganiu Oyedepo ẹni tí ó gbajúmọ̀ sí Koko Zaria àbí American Boy, tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ wọ pé bí wọ́n ṣe fẹ́ parí ìjà náà máa padà lójútùú, nítorí pé ó tún padà di wàhálà ni. A gbọ́ pé lẹ́yìn tí wọ́n pẹ̀tù sí MC Olúọmọ nínú tó pẹ̀tù sí Sego náà nínú pé kí àwọn méjèèjì kan parí ìjà, kí wọ́n rántí bá ṣe jọ ń ṣe bọ̀ tẹ́lẹ̀, ká sì jẹ́ kí àlàáfíà kó jọba, kí ìtẹ̀síwájú kó tún lè bá ẹgbẹ́ onímọ́tò NURTW. Lẹ́yìn táwọn méjèèjì gbà ni a gbọ́ pé Sego ó bá àwọn tó parí ìjà náà pé kí wọ́n jọ̀wọ́ kí wọ́n parí ìjà MC Olúọmọ àti Koko Zaria náà, ṣùgbọ́n tí wọ́n ní MC Olúọmọ yarí pé kò sí ní tó jọ o, òun ò ṣetán láti bá Koko Zaria parí ìjà. Ọ̀rọ̀ igan la sì gbọ́ pé ó di wàhálà àti ariwo, nítorí pé wọ́n ní Mustapha Sego náà ń jẹ́ kó di mọ̀ pé kò ní rọgbọ o kí MC Olúọmọ bá wọn parí ìjà, kó má bàa bá Koko Zaria tí ó ń tẹ̀lé òun báyìí kó má bàa parí ìjà.